lẹ́yìn ní gbogbo ọ̀nà a kú oríire lọ́tún lósì mo kí yín o ẹ̀yin fáǹsì Yorùbáwùyí ẹ ṣeun o ẹ ṣeun adúpẹ́ 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 ẹ̀pẹ́ òkun adúpẹ́ àwọn èèyàn wa tí wọ́n kó ní Kwara State ariwo èmi àti yín ò lọ lásán Yorùbáwùyí ariwo tí mò ń pa ẹ fàwọn èèyàn wálẹ̀ ẹ káwọn èèyàn wálẹ̀ Abudulramonu Abudulrasaki gómìnà Kwara State ti fún mi ní birthday gift gómìnà Kwara State ó ti fún mi ní birthday gift o àwọn 176 tí wọ́n kó ní wọ́rọ̀ wọ́n ti padà kó wọn dálẹ̀ fídíò wọn wà nígbà tí wọ́n kó wọn dé àwọn èèyàn wa tí wọ́n kó ní wọ́rọ̀ adúpẹ́ o ẹ bá wa dúpẹ́ o bá wa dúpẹ́ àwọn àti sóríire ẹ bá wa yọ̀ àwọn àti sóríire àwọn èèyàn wa tí wọ́n kó ní wọ́rọ̀ wọ́n ti kó wọn dé sílùú Ìlọrin àwọn èèyàn wa tí wọ́n kó ní wọ́rọ̀ wọ́n ti kó wọn dé sílùú Ìlọrin ẹ bá wa dúpẹ́ àwọn àti sóríire Yorùbáwùyí fans mi mọ̀ bí fẹ́ put sí ẹ̀ mi mọ̀ bí fẹ́ appreciate yín tó Yorùbáwùyí fans mi mọ̀ bí mo ṣe fẹ́ ẹ yá mi ní English please borrow me one English tó máa ní pé èèyàn appreciate èèyàn lẹ́yìn appreciate òyìnbó wo mo tún lè fún ẹ yá mi ní English Yorùbáwùyí fans mo appreciate yín ẹ ṣé ẹ pé kí n sọ̀rọ̀ kẹ wá follow mi bẹ́ẹ̀ kí n ṣe fídíò kẹ share ẹ̀ kẹ máa kọ kọ́mẹ́ǹtì ní gbogbo last week tí mo mú sọ́wọ́ pé irọ́ ànígbà Tinubu ẹ bá wá àkànṣe sí kọ́ńrí ní àwọn èèyàn wa tí wọ́n gbé ní wọ́rọ̀ àwọn àgbọ̀nà àti ìṣẹ́nu wọn kó fi wá lọ́rùn sílẹ̀ bí mo ṣe ń pariwo mo wá dúpẹ́ mo dúpẹ́ pé òkun lọ́wọ́ yìí fáǹsì Yorùbáwùyí tó bá yẹ ń pariwo lẹ́yìn náà lẹ́ ń gbárídìí a máa débẹ̀ lọ́wọ́ kan gbẹ̀yìn tó gbẹ̀yìn tẹ́jọ́ mọ Kwara State èèyàn mọ gómìnà tẹ́jọ́ ìmí tájọ́ ń pariwo wípé ilẹ̀ gómìnà ò gbọdọ̀ bàjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́lẹ̀ láìkì mi náà àtúndúpẹ́ lọ́wọ́ yín èmi ò rán yín o wọ́n ti gé tì mí lọ mi ìgbọ́ anything wọn ò lè máa jẹ́ àwọn èèyàn mi gbé kí wọ́n á gbẹ́nu dákẹ́ kí n ṣúnú pọ̀ bí kinní kan kò sí nǹkan tó jọ lórí ètò Yorùbáwùyí náà la wà ẹ ti mísì mi mọ̀ pé mísì mi èmi náà mísì mi Ọlọ́run ó dẹ̀ ti máa ṣe sọ lójoojúmọ́ táyé bá gbà mí bẹ́ẹ̀ ṣe mísì mi ògùn gbọ́ èmi náà mo mísì yín gidi gan ni ẹ tó bá mísì mi ẹ jẹ́ kí n rọwọ́ yín lókè. If you miss me, let me see your comment in the comment section. Yorùbáwùyí lórúkọ mi. Ayé làgbé àbẹ̀rín làwọn èèyàn mọ̀ mí sí. I am doing good o. I am doing good. Happy birthday. Happy birthday to me. Ẹ ṣé mo dúpẹ́. Thank you for your calling. Thank you for the text message. Thank you for the gift. Tó láwọn èèyàn fún mi ní gift o. So ẹ ṣé mo dúpẹ́ lọ́tún lọ́sì. Àwọn ìyá yẹn wàhálà yín pọ̀. Ẹ̀yin grandma owó táwọn brothers mi sisters mi fún yín kẹ́ fi jẹun ẹ tún fún Yorùbáwùyí èmi oníṣẹ́ ọkọ o ṣùgbọ́n mo pẹ́ máa jẹun mọ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ láṣẹ Elédùmarè ẹ ṣé mo dúpẹ́ you miss me èyà rẹ lọ we all miss you èmi náà miss yín mo miss yín gan ní Ọlọ́run kábíyèsí ọ̀ni mo fẹ́ mú dání o ògùn gbọ́ lè ní tí mi bá fàájá fún Ọ̀ọ̀ni kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì àti Sunday Igboho lè ní ẹni mo kì í ṣe Yorùbáwùyí mọ́ kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì tí mi bá ti fàájá fún yín lè ní ẹni mo kì í ṣe Yorùbáwùyí mọ́ mo fẹ́ fàájá fún kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì kábíyèsí o ẹ jọ nígbà tí kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì tí wọ́n mú àwọn Iru Ekun àwọn jagunjagun tí wọ́n ní wọ́n fún wọn ní Iliọ́sì ẹ bá mi kà ó Iliọ́sì lọ́hùn Iliọ́sì wọ́n ní wọ́n fún 100 million gbogbo yẹn ò tí ẹ̀dùn mí o ṣe pé mi ò jagun
tẹ́bí bá nídìí instrument máa nídìí bóyá tripod tó máa fi ń gbé fóònù sí tàbí kọ̀ǹpútà mi náà wà òkè tripod mi náà wà òkè mo ìṣẹ̀dá new one pàápàá ni. ọwọ́ ní ibi tó ti wá ju èmi lẹ́lẹ́yìí o kábíyèsí wọ́n sọ wípé àwọn Iru Ekun àwọn máa kó wọn wọlé ẹ bá mi gbé mi bí ìsìta kábíyèsí ìyàjẹ́ Ògúnwùsì ò bá wùyí lórúkọ mi ẹ bá mi gbé mi bí ìsìta fún wọn. wọ́n ní àwọn akó olóòsọ́tẹ̀ ní ẹmọ Ìgbòho Òòṣà àtàwọn Iru Ekun tí wọ́n jẹ́ jagunjagun kábíyèsí Ọọ̀ni Ọ̀tẹ́tẹ̀ Ògúnwùsì wọ́n làwọn akó wọn wọnú ilé. wọ́n ní kíní àwọn bàbá àwọn tó mì yoroyoro wọ́n náà máa kó fún wọn. wọ́n ní táwọn lè fún wọn ní gbangba wọ́n náà máa fún wọn. wọ́n ní táwọn tó wọ́n lè fún wọn ní gbangba àwọn tí wọ́n mú ọ lọ sí kọ́nà nínú kọ̀rọ̀ nínú àrùmù wọ́n láwọn á tún kó lé wọn lọ́wọ́. ó wá pé gbogbo àwọn alágbára àlú mo ti ju fídíò yẹn fún fídíò ẹ̀ mo ti ju sórí YouTube Yorùbáwùyí láàárọ̀ ìbẹ̀ tí mo lè play díẹ̀ fún yín nínú ẹ̀. wọ́n láwọn wá kí gbogbo alágbára alẹ́ Yorùbá pátápátá kì í pẹ́ àwọn sórí íńtánẹ́ẹ̀tì mo lè gba wájú wọlé kí n gbẹ̀yìn jáde mo lè gba kíní kan ọ̀ní ní kò ṣe bẹ́ẹ̀ o kábíyèsí ti join Yorùbáwùyí fans kí ni máa fà á tẹ́lọ̀ nínú wà nísìn wọ́n ti join Yorùbáwùyí fans. ọ̀ní wọ́n tẹ̀síwájú wọ́n ní gbogbo ẹ̀yà lágbára alẹ̀ Yorùbá wọ́n ní kò sí ọ̀rọ̀ ni pé mo lágbára mo lè gbá ní ògiri wọlé mo lè gbẹ̀yìn ògiri jáde wọ́n ní kẹ́ dá ògùn jọ fún Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n ní kẹ́ dá ògùn jọ wọ́n ní gbogbo tó ní kálukú bá ní wọ́n ní ẹgbẹ́ jáde ẹgbẹ́ kí náà bá wa tó mì yòròyòrò wọ́n ní ẹgbẹ́ jáde wọ́n ní káwọn máa wá adájọ́ fún ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà àtàwọn Iru Ekun tó bá wá dá ọgbà ẹjọ́ fún wọn ẹjọ́ tó ń fún àwọn jagunjagun ní oògùn síríọ̀sì yẹn mi ò sọ̀rọ̀ sí o ẹ bá mi gbé mi fídíò ètò máa ń lo fídíò mi ẹ gbé mi fídíò láti ṣẹlẹ̀ sí kábíyèsí Ọọ̀ni o inú ń bí mi o Yorùbáwùyí lórúkọ mi inú ń bí mi. wọ́n fẹ́ fún àwọn jagunjagun ní líọ̀sì wọ́n fẹ́ fún wọn ní 100 million wọ́n tún ní kó dá oògùn jọ fún wọn kábíyèsí tún kàkàkà ẹni bá wọ fídíò yẹn yẹ kí n comment ní comment section. kábíyèsí wọ́n tún wọnú àwọn bàbá wa lọ nífẹ̀ẹ́ lákùrẹ́ lóòyè kábíyèsí àwọn ọ̀rọ̀ àwọn bàbá wa wọ́n tún bẹ̀rẹ̀ sí ní sọ. ẹjọ́ mo fẹ́ béèrè lọ́wọ́ yín àwa tó bá fáwọn jagunjagun ní gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn àwa janujanu ńkọ́. èmi ń béèrè lọ́wọ́ yín kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì tẹ́ bá ti fún àwọn jagunjagun ní nǹkan tó bẹ́ẹ̀ yẹn àwa táwa jẹ́ janujanu táwa náà ń janu bó jẹ́ ìwúre díẹ̀ kábíyèsí ó yẹ kẹ́ fi ránṣẹ́ sí mi. ta ló ẹ má rẹ́rìn mò ń sọ̀rọ̀ gidi ẹ̀rẹ̀ rẹ́rìn. kábíyèsí bó jẹ́ ìwúre lásán Yorùbáwùyí akálòlò ó yẹ kẹ́ fi ránṣẹ́ sí mi. mi ò kábíyèsí mi ìfẹ́ kó pọ̀ kó dàbí pé kí ní báyìí bó jẹ́ pé ìwúre díẹ̀ ẹ fi ránṣẹ́ sí Yorùbáwùyí you watch it kábíyèsí àwọn janujanu èmi Yorùbáwùyí particularly janujanu lórí íńtánẹ́ẹ̀tì máa ń dúró tán ẹ fi nǹkan ránṣẹ́ sí mi o mi ò ní gbà o kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì kábíyèsí sọ̀rọ̀ kábíyèsí mi ríbi tí wọ́n ti sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ yẹn rí wọ́n ní gbogbo ẹni tó bá ń lépa Sunday Ìgbòho lọ́wọ́ yìí wọ́n ní Ọ̀yọ́ òònù lẹ́wà o wọ́n ní tí yín máa yẹ tí yín máa bẹ́ square èmi kọ́ ni mo sọ o kábíyèsí Ọọ̀ni náà sọ o ẹ bá sà sí mi o Ọọ̀ni náà sọ o wọ́n ní tí yín máa làbà tí yín máa yẹ tí yín máa fàya wọ́n ní gbogbo ẹni tó pé ẹ̀ṣẹ́ Sunday Ìgbòho lọ́wọ́ yẹ ẹ̀fẹ́ Iru Ekun wọ́n ní tí yín máa rún ni o èmi kúkọ́ ni mo sọ wọ́n ní tí yín máa tàbí gúgúrú di èṣù wọ́n láyé yín máa ṣámálámá lọ́ máa fọ́pọ̀ wọ́n láyé yín máa rún èmi ṣé mi ni mo sọ èmi kọ́ ni mo sọ kábíyèsí Ọọ̀ni lọ sọ janujanu lèmi ọ̀rọ̀ tí bàbá wa bá dẹ̀ sọ lókè èmi bàbá wọn tó pé mo máa ń janu mo máa bá wọn gbé síta kábíyèsí ní tí yín máa padà làbà ó máa tí yín máa fọ́pọ̀ kábíyèsí ní gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ wípé nífẹ̀ẹ́ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà èyí tó sọ pé ẹ̀ fẹ́ rí Iru Ekun ládùúgbò yín wọ́n lórí tàdé yìí wọ́n ní tí yín máa rún ni o wọ́n fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ní ilé ọ̀sìn Ọọ̀ni you don buy me o èmi bàjẹ́ o kábíyèsí Ọọ̀ni ẹ ti báyìí èmi o
mi ma tó kù tó ń wò mí o but as for me Yorùbáwùyí bàbá you don buy me kí ọmọ kékeré ẹ wo adúrú bí wọ́n ṣe wọ́ olóyè bó ṣe wọ́ Ọọ̀ni nígbà kíní yẹn ẹ wo bí wọ́n ṣe pín gbàsgbò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 s
èmi o tẹ́ bá mọ̀ bàbá mi mo lẹ́tì àní aṣíwájú kí wọ́n jẹ́ aṣíwájú rere aṣíwájú tó dáa àgbà tó dáa ní kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì ẹ̀wù àdúró ọ̀rọ̀ máa mi ní kí n má ṣe so mọ̀ wọ́n ní 218 lówó wà wọ́n ní 35 ló tẹ̀tọ́ ń pọ̀ bóyá bá wa tẹ̀tọ́ ń pọ̀ kí bẹ̀rẹ̀ sí ni máa jọ àwọn fídíò oríṣiríṣi bí wọ́n ṣe kó àwọn ọmọ Kwara dé kí kíkíkí bí wọ́n ṣe kó àwọn ọmọ Kwara dé àwọn 176 tí wọ́n kọ́ ní Kwara láti February ìgbà Abdulrahman Abdulrasaki gómìnà Kwara nǹkan bẹ́ẹ̀ square mọ́ yín lára nǹkan bàjẹ́ mọ́ yín lára Abdulrahman Abdulrasaki àti bẹ́ẹ̀ tí máa play fídíò oríṣiríṣi ó yẹ bá wa ṣe turn pop ẹ wá wo iṣẹ́ tí èmi àti ìjọ ṣe lára àwọn fan mi kan tó máa pè mí ní àná wọn àwọn ọkọ send sí mi ẹ̀ sí mi yóò mo ti rí àwọn tó wá send ẹ̀ sí mi then èèyàn kan wá lọ gbé fídíò mi ó ní Yorùbáwùyí you did this video few days ago mo wá fẹ́ play fídíò yẹn fún yín Yorùbáwùyí fans Yorùbáwùyí fans Yorùbáwùyí fans mi ìmọ̀ orúkọ tí mo fẹ́ fún yín ṣùgbọ́n mo mọ̀ pé nínú ayé nínú ìtàn Yorùbá wọn ò ní gbàgbé mi àti pé Yorùbá ìyá kan sẹ́ni voice note sí mi láti bí ọ̀sẹ̀ méjì mo ẹ̀ṣẹ̀ rí lẹ́nu ni mo wá sẹ́ni ẹ̀rí sí wọn wọ́n nínú èmi àtàbí Èkìtì àwọn ọmọ ẹni tó burú jù ẹgbọ́n ṣe mo burú tí bá wá sórí íńtánẹ́ẹ̀tì ṣé mo máa ń ga wú irọ́ ṣé mo máa ń ga pa irọ́ mi tí mi máa mo burú èmi ò burú o díyàwó yẹn mo ń bọ̀ wá báyìí ẹ ṣe onírìṣà àmọ́ kọ́kọ́ treat kéèsì Ọ̀nìṣà ká tó lọ sí Kwara bàbá Ọ̀nìṣà máa kọ́kọ́ treat mo ń bọ̀ ẹ jẹ́ kí n gbé fídíò tèmi àti yín ṣe tẹ́ wọ́n ṣí ẹ fídíò yìí bíi bóyá before 2 days to my birthday la ṣe birthday mi August 3rd ẹ ká play fídíò náà orí mi ń gbóná lu fídíò yẹn. tó lọ́wọ́n bá Tinubu mo fi kúlẹ̀. Yorùbáwùyí kí ló ń dé kí ló há ẹ lóhùn fún mọ́ òun jàre irú Yorùbáwùyí wo lélẹ̀ Yorùbáwùyí fa ẹ pàtẹ́wọ́ fúnra yín náà Yorùbáwùyí ẹ pàtẹ́wọ́ fúnra yín Yorùbáwùyí fa tí wàá pàtẹ́wọ́ fúnra yín wọ́n lóhùn mo lè stop show yìí Yorùbáwùyí fa sí ẹ bá pàtẹ́wọ́ fúnra yín mo lè stop show yìí ẹ máa dáhùn káwọn kan tá a ti ṣe tàbí àpàrọ̀ pé irọ́ àkọ́bí ọmọdé sílẹ̀jà máa nígbà níṣẹ́ lórí ètò yìí ànígbà ni wàá ṣe lè fún wa sẹ́ẹ̀ ni Yorùbáwùyí fans thank you jàre ẹ̀yin àwọn sáré pàtẹ́wọ́ positive vibes pé ànígbà níṣẹ́ ẹ máa dárúkọ àwọn kan tó yẹ pé àtọ́pẹ́ ànígbà lórí péjì tàbí ẹ pé àkọ́bí ọmọdé sílẹ̀jà máa tó dẹ̀ ń dá wa lóhùn a tún ti pàkàn bí o ó tún ti dá wa lóhùn àwọn 176 tí wọ́n kó ní wọ́rọ̀ ní Kwara State wọ́n ti lọ gbà wọ́n dé o Yorùbáwùyí fans mo lọ́ọ̀bù yín ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ bí Yorùbáwùyí July 31st 2026 Ọlọ́run ṣe tí mo fi déètì sí July 31st níjọ́ tí oṣù parí láṣẹ ilé táwọn ojú Yorùbáwùyí Ọlọ́run ló máa ṣàánú mi tí Abdulrahman Abdulrasaki bá gbá mi mú òkè Kwara State tí Abdulrahman gómìnà Kwara State tó bá gbá mi mú òkè Kwara State mo lè jẹ́ ìrìn fásitì ẹ máa wá bẹ́ẹ̀lì mi mo lè jẹ́ ìdádì mi gan àkànbí ọmọdé bí ó sílẹ̀ jama ẹ yẹ ká gbọ́ kọta sọ. Tinubu mo fi kúnlẹ̀ àbí àwọn bẹ̀yìn àkànbí ọmọdé mo bẹ̀yìn lọ́wọ́ bá. ẹ dáwà lórí TikTok ẹ bá fẹ́ wò máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí orí Yorùbáwùyí la wà lórí YouTube ó kàtẹ́ fi wò wá lórí TikTok ìyẹn náà ló máa fi wà lórí YouTube ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí ó yá fàájà nation ó yá fàájà. Tinubu ẹjọ́ tó ń tó lọ́wọ́ bá. Tinubu mo fi kúnlẹ̀ àbí àwọn bẹ̀yìn àkọ́bí ọmọdé mo bẹ̀yìn tó lọ́wọ́ bá wù lórúkọ mi ẹ ní sọ ọmọ nù ẹ ní fòwò ẹ ní dààmú àwọn èèyàn wa tí wọ́n kó ní wọ́rọ̀ àwọn tí ó kó ní ọ̀dọ́ national park ẹ̀yin lè lọ gbà wọ́n
Governor Ọ̀yọ́ State ò mọ̀ sí, Ṣèyí Mákindé ò mọ̀ sí, tẹ̀bí lọ rescue wọn. A fi alájọbí bẹ̀ yín. A fi ìjẹ́ Yorùbá kọ́nọ́tàdé jẹ́ Tinubu mo fi bẹ̀ yín torí tọ́lọ́wọ̀n ọba. Àwọn fámìlì wa tó wà ní wọ́rọ̀. Àwọn báńdì ti ti statement. Wọ́n láwọn á pé àwọn tó bá fáìn nínú wọn. Wọ́n láwọn á pa àwọn tó bá kù. That is serve forceful marriage. That is serve kí wọ́n pa. Ọba tí wọ́n tó lọ́wọ́ bá mo fi Ọlọ́wọ́ bá mo fi bẹ̀ yín. Mo fi gbogbo tẹ bá gbọ́kànlé. Mo fi bẹ̀ yín. Please save us in Kwara State. Yorùbá ni wá. Àwọn tí wọ́n kó ní wọ́rọ̀ láti February. Wọ́n ti gbàgbé wọn síbẹ̀. Láti February wọ́n ti kọ́ àwọn èèyàn ní wọ́rọ̀. Up to today. Ààrẹ gbogbo tó ń jẹ́ àjíkẹ́. Wọ́n pa èèyàn 200 ní ọjọ́ kan ní ilẹ̀ Yorùbá. Wọ́n pè 176 lọ. Bọ́dẹ̀ yẹ kó pàṣẹ gọ́ọ̀mẹ̀ntì pé èèyàn mẹ́ta ni wọ́n kó. Pọ́lẹ́sì gọ́ọ̀mẹ̀ntì tó sọ bẹ́ẹ̀. Lẹ́tà làwọn yẹn padà tí ẹgbọ́n padà sọ wọn wípé àwọn 176 làwọn kó. Àwọn tí wọ́n ní wọ́rọ̀ yìí, ọmọ ọdún kan wà nínú wọn o. Ọmọ ọdún méjì wà nínú wọn o láti February. July ìtàlélé ni. Àmọ́ August ní ọ̀la. Fásitì mo bẹ̀ yín. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá mo bẹ̀ yín torí Ọlọ́run ọba. Yorùbá ni wá o. Yorùbá ni àwa ní Kwara State. 99% wa Yorùbá ni wá. Àwọn ìwé ṣe sàndóró fún. Àwọn ìyá yín ni wọ́n ń kó. Ẹ bá mi ṣí ẹ̀ fídíò yìí kó kàn Tinubu lára. Akọ̀bẹ́ mo lóde jẹ mo fi alálẹ̀ Yorùbá mo fi bẹ̀ yín. Mo fi Elédùmarè mo fi bẹ̀ yín. Gbogbo tẹ bá gbọ́kànlé bẹ́yẹ gbà àwọn ará Ọ̀yọ́ State tó jẹ́ wípé wọn ò nígbà gbé láyé ẹ bá wà gbà wọn ní wọ́rọ̀. Wọ́n sọ wọ́n ti dàbí skeleton wọ́n ti bẹ̀ tán kí ló dé. Tinubu Yorùbá ni wá. Ẹ bá wà gbà wọn ní wọ́rọ̀ fọlọ́ ọba abẹ́yẹ ìjọ ẹ dẹ́kun abẹ́yìn ni. Abẹ́yìn ni. Ẹsẹ̀ tí wọ́n rò ìtàkì gọ́ọ̀mẹ̀ntì Ọ̀yọ́ State gọ́ọ̀mẹ̀ntì tí ìbá Ọ̀yọ́ State láì jẹ́ pé Ọ̀yọ́ State gọ́ọ̀mẹ̀ntì káyọ̀ lò. Kí ni àwọn wá ṣe? Kí ni àwọn bí solution kí o ṣe? Kí ni àwọn ṣe? Ní Kwara State kí la ṣe? Èèyàn 176 wọ́n pa 176 láti February. Ẹ̀ẹ́dẹ̀ ṣáàlù wa. Ẹjọ́ ìṣàánú fún wa. Ìyá rẹ̀ bá wa bẹ̀ bàbá Tinubu. Ẹ bá wa bẹ̀ Tinubu ẹjọ́. Ẹni kó ṣàánú fún wa. Ẹ bá wa gbà wọn lọ́wọ́ ẹ̀ ní ṣòfò wọn. Ẹ ní dààmú. Abẹ̀yìn tó ń tọ́lọ́wọ́ bá. Yorùbá wùzùrù òkò ni. Ẹ wá rí mi ní lọ́ọ̀gbẹ̀ yìí fáǹsì mi náà láàárín èmi àti bí ṣe wà yìí mo ti feel emotional rẹ pé mi pẹ́ẹ́kẹ́ mo ti feel emotional báyìí láàárín èmi àti mo ṣe show yìí ní July 31st 2026 mo kọ bá Tinubu ẹ bá mi share video àwọn èèyàn dẹ̀ wá share video yẹn lọ rẹpẹtẹ èdè ní 5 wọ́n gba àwọn people yẹn ní àná 4th ẹ wá ní mi no ẹ sọ fún mi náà ẹ̀yin fans mi ẹ sọ fún mi reason ẹ kọ fún mi ní reason ẹyọ kan tí mi fi ní love yín no ẹkàn ti ẹ̀rọ bóyá máa parọ́ ni o bóyá ẹ fi tẹ̀gàn sí ni o bóyá ẹ tẹ̀gàn kú òun bẹ́ẹ̀ ni o ẹ mix ẹ̀gàn mọ́ ẹ tún ro ẹ̀gàn kú òun bẹ́ẹ̀ ẹ fún mi ní reason ẹyọ kan tí mi fi ní love yín you are always there with me ìmọ̀ àti ìṣesí báyìí ni ẹ ti ẹ bọ̀ ní ti pé ẹ̀yẹ wá wúyẹ yóò bá mo dúpẹ́ lọ́wọ́ yín akànbí ọmọlódòdẹ thank you bàbá mi àpètò lóyè sọ́dà ní ẹmọ Ìgbòho ṣá few days bàtà bẹ̀rẹ̀ sí ní pariwo tàkítà bẹ̀rẹ̀ 30 days challenge nípo lóyè sọ́dà ní ẹmọ Ìgbòho ṣá lórí péjì ò bá wù yí náà ni a ṣe fún 4 days Àdìsá was released a ṣe tí mo la tún ṣe náà ó tóbi mẹ́ta tá a ṣe bẹ̀rẹ̀ a tún sọ ti wọ́rọ̀ náà wọ́n ò ní sìn bẹ̀rẹ̀ a fẹ́ kọ́ máa jí àwọn èèyàn wa gbé mọ́ ó bà mí kò dùn mí ní fi wẹ́ni tí ò bà rárá àwọn 176 tó ń kó yẹn ṣé gbogbo wọn náà dé gómìnà Abdulrasaq Abdulramoni
ṣé 176 tí wọ́n kó yẹn ṣé gbogbo wọn náà dé tó bá yẹ kó gbogbo wọn náà dé ṣé condition tí wọ́n kó wọn ni wọ́n kó wọn dé ẹ wá wo fídíò wọn. adúpẹ́ pé wọ́n kó wọn dé bẹ̀ ṣé gbọ́n náà kó dé fẹ́ pé gbọ́n náà kó dé ṣé kò tí wọ́n fi kó wọn lọ náà fi kó wọn dé. àfẹ́ relé àfẹ́ we want Ìgbómìnà state Ìgbómìnà state la fẹ́ àgbọ̀n kankan àwọn tèmi ní Ìgbómìnà state làwọn fẹ́ ẹ̀ bá kó wọn dé ẹ̀ bá máa kó wọn dé o àwọn tèmi sọ pé Ìgbómìnà state làwọn fẹ́ bàbá wa Tinubu àkọ́bí ọmọ olódò sílẹ̀ jama ẹ fún wa ní Ìgbómìnà state ẹ fún wa ní Ìgbómìnà state ẹ jẹ́ ká rúdù àwọn mẹ́tí minority máa rúdù majority àbí odò Ọ̀yọ́ state lẹ́fẹ́ fún wa ni ẹ fún wa ẹ jẹ́ adádúró tiwa ẹ jẹ́ adádúró 2027 àti ìmọ̀kan tó máa ṣẹlẹ̀ Sultan of Sokoto